إن آدم كان شيخنا بابا ولكن الوفاوى إن آدم كان شيخنا بابا ولكن الوفاوى إن آدم كان شيخنا بابا ولكن الوفاوى إن آدم كان شيخنا بابا ولكن الوفاوى. ẹ sọ̀rọ̀ bí ìgbà tó ẹ pé mi ìmọ̀ tí mò ń wí mi ò mọ̀ tí mò ń sọ lójú ọ̀nà yẹn. ẹ fẹ́ mọ̀ yọ ọ̀sọ́jọ́sọ lọ. kò rí bẹ́ẹ̀. gbèsè bẹ̀rù àwọn kan san nílé wa títí dọ̀la. àmọ́ mi tẹ́mi ti jẹ wọ́n gbèsè lè gbèsè san yìí. ẹ má gbọ́mọ bàbọ́sọ. aburú tí tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn náà nísìn ni pé lójú ọ̀nà tàríkà yẹn ìní pé ẹ̀ẹ́dì tẹ́ bá wọ iná ti nísìn wọ́n kó tíra ṣe Ibrahim jáde ọ̀kan kọ́ ó gbọ́dọ̀ pé Kashiful Ilbas jáde ṣé àtiṣe Ibrahim kọ́kọ́ mú dé Nàìjíríà nù tí gbogbo àbá Nàìjíríà fi tẹ̀lé iyọ̀ àwọn kankan bẹ́ẹ̀ jáde tí ń rí lálẹ́ ewu ìgbẹ́ ìmọ̀lẹ́ ti bá ṣẹ̀dá àwọn ẹ̀gbọ́n ṣé Ibrahim wí ní ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ gbáni ọ̀rọ̀ àwọn ṣé Ibrahim mi jẹ́ ẹjọ́ náà ẹ̀dẹ́ yìí kò yẹ kẹ́ ẹ̀ dìde kẹ́ ẹ̀ yanjú gbogbo bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ kéwù ṣé Ibrahim àti mò ní yí wọn. ṣé ẹ̀sùn ni abẹ́ tó gbé ẹ̀ lẹ́sẹ̀ nípa òkójú ọ̀nà àbá yìí ó kọ ẹ̀ lẹ́sìsẹ́ ẹ̀ lẹ́rìí bí ìgànná ẹ̀rí bí òkè ẹ̀rí ló ṣùpá àwọn onímọ̀ ti tẹ̀ wọ́n wó ojú ọ̀nà lọ yìí ṣẹ̀ṣì dákẹ́ mọ́ bẹ́ẹ̀ bó bá yẹ kó dodo lẹ́ bá ń ṣe ní ọ̀yẹ́kẹ́ dìde ni. ẹ̀kẹ́ dìde gbogbo gbogbo ọ̀gá máa fi wó gbogbo nǹkan tí ilé iṣẹ́ ìbámu gbé kalẹ̀ ẹ̀dá ìjẹ́mù rí ní tẹ̀ ń pe ayé ní mò ń rí wa. kí ló dé tẹ̀ lè ṣe dìbà òkú tíra àbá yín. ẹ̀ẹ́dẹ̀ lè dáàbò bo tíra àbá yín. tẹ bá mà pé lóòótọ́ òdodo ni ojú ọ̀nà lẹ́sìn wà. tẹ bá mà pé lóòótọ́ ojú ọ̀nà náà lẹ́sìn wọ̀ lóru rẹ̀ sì ṣe bẹ́ẹ̀. àbí wọ́n kàn yín bí tẹ́ ẹ ti jẹun kẹ́ tó ṣe wàhálà síbẹ̀. àbí ọ̀wá kẹ́yìn bí tẹ́ ẹ ti jẹun tẹ́ ẹ ti dèèyàn kẹ́ ṣe wàhálà síbẹ̀. èmi náà nínú ọmọ ní àgbẹ̀ pé àwọn èèyàn mi pọ̀ lè ṣe Ibrahim ti bẹ lọ́dọ̀ mi ìmọ̀ ibi tó kó sí láàárọ̀ yìí ṣé Ibrahim lọ́sọ ló kọ̀ káwọ́nà ni wọ́n bí sí Ibrahim àbòkò yìí ṣé Ibrahim kan ló pè ní Ibrahim ṣé Ibrahim kan ló pè ló kọ́ ara ẹ̀. inú ilé ṣé Ibrahim wọ́n bí sí bàbá rẹ̀ á dì mí ṣé Ibrahim ní ẹ̀gbọ́n mi ni bàbá tó bí òun ìyá mi ló gbédò ẹ̀ ẹ̀bí ẹ̀sà mi ní àjòjì nínú ilé o. ẹ̀ sájòjì nínú ilé tún bí. àmọ́ wọ́n ti tún àkàlì tiwa sí ní mọ́tíkàsì bàbá tún àkàlì wa sí fa èyí tí ń bá bọ̀ yìí kò ní ìdí kíkan ju ọdún kan níbi sí tí màá bẹ láyé tí ìdí kíkan rí nàní sí àdàmà bẹ láyé tó fi yàtọ̀ sí gbogbo àpá tó jẹ́ àmọ́ tó dá tó jẹ́ àmọ́ tí ọ̀dá tó ní ká implimẹ́ntì kò ní ọ̀dà kò lọ́dà yẹn ọ̀dà ó ní tí ọ̀dà ẹ̀yọ́ kú bẹ̀rẹ̀ káàbẹ̀ fún mi gbé wa. tíra yìí nígbà tí bàbá lọ tán ló jáde àwọn sẹ́mínà àti conference pépà tí bàbá ní ìfà wọn kójọ síbẹ̀ odidi tíra kan náà tó wà bẹ́ẹ̀ gbẹ́yìn rẹ̀ tó wà pèsè rọ́pò ṣubuhat. ama fi Qadiriyya wa Tijaniyya mina shatahat. ìjọ tí tíra yẹn jáde wájú àbá mi ní kíkà bàtà ni mo wà bá mi ní. mọ́tò àṣàkọ́bà ìsìlámì àníṣe adáwọ̀ fi bá wọn tẹ̀ níjọ́ náà ìjọ tí wọ́n kó wá bàbá báyìí ni wọ́n fi lé ẹ̀ lọ́wọ́ ìlú ọkọ̀ fi lé lọ́wọ́. kálámù bàbá mi bẹ́ẹ̀
kálá bàbá mi mọ́sá bẹ́ẹ̀ kálá mo ṣe adama abdallah bẹ́ẹ̀ nígbà táwọn sàlàbí àìsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ lọ lè ka tíṣà adáwọ̀ pọ̀ síbẹ̀ nàṣí àdáyé tó ṣe bẹ́ẹ̀ nàṣí àti ìlàkọ̀rí ìlà kíníkan ìlàkọ̀dìrì yìí wọ́n ti jàdì yìí ó túbọ̀ pé nàṣí àti ìlàdùn àti sàlàfì yìí sẹ́mi ní jẹ́ bẹ́ẹ̀ ìkìlọ̀ tí bàbá ń ṣe mí náà kéèyàn wá sí nàṣí àmúyàn nínú tí bàbá wa kọ sí àyè dọ́kítọ̀ ọ̀hún àkà torí èmi ti lẹ àákò tí náà jáde tẹ́lẹ̀ èyí ó kó ọmọ jáde o ẹ má jẹ́ atara wa ọ̀yà kà ọmọ bọ̀ kábẹ̀. أما التصوف وقد التصق بالإسلام. ẹ wo bàbá ní sufi dẹ́yìn ṣe yìí sufi yìí وقد التصق بالإسلام ó ti so pọ̀ mọ́ ìsìlámù. صار معروفا به. wọ́n sì ti mọ̀ mọ́ ìsìlámù. سواء شئنا ذلك أم كرهنا. afẹ́ o akọ̀ gbogbo ayé ti mọ̀ pé sufi bẹ́ẹ̀ ní ìsìlámù afẹ́ o akọ̀ gbogbo ayé ti mọ̀ pé àwọn mùsùlùmí ṣe sufi afẹ́ akọ̀ gbogbo ayé ti mọ̀ pé kò sí àlè pa sufi rẹ́ àlè pa rẹ́. bọ́ bá pa gbogbo àwọn yìí rẹ́ tí wọ́n ṣe sufi èèyàn mélòó ni ó kù èèyàn mélòó ni ó kù. وإنما الواجب علينا أن نجتهد بتمييز الفضة من الكدة. طوي. وإنما الواجب علينا. وإنما الواجب علينا أن نجتهد بتمييز الفضة من. ní ìdára wa ìdọ́kọ̀ márùn-ún sí mẹ́fà lálẹ́ lójú ẹ̀ náà yìí. nínú ilé mi kan kí ètí ẹ̀ ní ṣe báyìí ọjọ́ mi lélẹ́yìí o bàbá ní tó jẹ́ túláàsì fún wa ìsìláàmù àti mọ túnṣúbí mọ ìsìláàmù àti mọ ìsìláàmù mọ túnbí wà nínú àmàlùwájú wà lẹ́yìn náà. ànàṣẹ́yìdà. òun ni ká gbìyànjú. nítorí sílùfẹ́ dọ̀tí mi náà kẹta. ká yọ tọ́da kúrò ní ojú ọ̀dà. ká yọ owó gidi kúrò nínú pátá àti fàdákà. وفي كربلة النقايا من النفايا. ká yọ èyí tó dáa ká mú àjọ ká fi ṣe ká yọ tó dáa ń bẹ̀ ká lò èyí tí ọ̀dà ká ní kí ló ká gbé wọn. وألا نمنع التداوي بالحنظل لمن لا يوافق مزاجه وطبعه العسل. ká sì má jọ ti wà lójú ẹni tá a bá fún lóye tí tinú rún tinú bá rún tá a bá fún lóye tí ọ̀bá ràn káwá nǹkan míì fún bíi kíni o bíi bàrà bá a bá fún ọ ní tó dùn tí ọ̀bá ràn ká fún ọ ní tó korò lérí kí o lè fi ṣe kíni o kó o lè fi gbádùn ká má jẹ́ kí ojú ó tì wá débi tó bá yẹ ká lo bàrà sí ká lò síbẹ̀ ibi tá a bá lóyin sí tí a bá san á lo bàrà síbẹ̀ ni. وعلى أنصار التصوف. ó ní dandan fún gbogbo ẹ̀yin tẹ́ sọ́pọ́ọ̀tì Súfí. أن ينظروا في كتب المعارضين الناقدين لهم. ẹ lọ lè wá tíra gbogbo àwọn tí ń ta kò yí kẹ́ ẹ lọ lè kà wọ́n. ليدركوا ما يؤاخذونهم عليه من المثالب والمآخذ. gbogbo tí wọ́n lè ṣe tí ọ̀dà kẹ́ wò ó kẹ́ kà á gbogbo tí wọ́n lè ṣe tí ọ̀dà kẹ́ wò ó kẹ́ kà á kẹ́ yọ kú bẹ́ẹ̀. ثم ليعرضوا ذلك على النصوص الشرعية. ẹ gbọ́dọ̀ àdédé yọ ọ́ lásán ẹgbẹ́ ìjẹ́bi sòsùn wọn náà ní ti bẹnu kìtáàbù àti kíni o àti nùsù náà. إن كانت موافقة لها. tọ́ba bá súnà kìtáàbù àti súnà mu. وبها ونعمة. ọjà àlọ́ ẹ fi lẹ̀ bẹ́ẹ̀. وإن لم يجدوا لها دلائل واضحة. èyí tí ò sí dẹ̀lílù fún nínú kìtáàbù àti súnà. ولينبذوها. ẹjọ́ pọ̀ bẹ́ẹ̀. ولا يلجأوا إلى التأويلات البعيدة. ẹ má wà á rọ káàkiri o kẹ máa wá tàwílù bá ti lí kẹkẹ mọ ẹgbẹ wàláì ìtàwí kọ ni ìtàṣe kọ ni wàláì bẹ́ẹ̀ ti bá ti tún kọ bẹ́ẹ̀ ti yẹ kẹ tún ní kẹ máa wá tàwí láti báyé ìdá. والحجج الملتوية. àbí bí ọ̀rọ̀ tẹ bá sì kẹ máa wá hújà mú tí ò lọ. التي ما أنزل الله بها من سلطان. tọ́yẹ kí bàbá wo ló ti rán ọlọ́run àtẹ̀lé bá bẹ́.
sì gbọ́dọ̀ tóbi ṣé Ádámù lọ sọ tó sí méjì mi. وعلى الرجال التصوف ẹ̀yin tẹ̀ ṣe Sufi ètò bá yín sọ̀rọ̀ èmi kọ́ o bàbá wa ní sọ̀rọ̀ ألا يدافع عن البدع والخرافات. gbogbo tó bá jẹ mọ́ bídí àti kùràbà tó bá ṣe ló fi ẹ mọ́ jìfẹ́ jẹ ẹ mọ̀ pé bàbá tá a ti ń bá wọn wí sí kọ̀ bẹ́ẹ̀ yọ ọmọ kéwù rẹ̀ wí ẹ̀yin kọ́rọ̀ kọ́kọ́ kàn ní sáwà kọ́rọ̀ kọ́kọ́ kàn ní wọ́n lẹ́yìn tẹ́ bá ṣe Sufi ẹ mọ́ jìfẹ́ di bá ti lé o àlìbídì wal khurafat ìtọ́ba jẹ mọ́ bídí àti kùràbà bẹ́ẹ̀. ولا تضموا إلى أنفسهم الدخلاء. àwọn aláṣàwọ̀ ẹ̀sìn sọ́ra fún wọn ẹ̀sùn ẹ̀kejì nu nígbà wọn kan lọ lè di àṣàwọ̀ sáàrin ẹ̀yọ́ ní Sufi tó ẹ̀kọ́ wọn kàn fẹ́ fi jẹun ní kí wọ́n fẹ́ ṣiṣẹ́ ni àwọn kan dá àánú rẹ̀ sì kan ti wà láàrin yín. بل يجب أن يغربلوا التصوف من البدع والخرافات. أن يغربلوا bílù kọ́. ayọ̀gàrúbílù. ayọ̀gàrúbílù. ya dọ́kítọ̀rì. ọjọ́ tún láàsì. kẹ́ jí bí a ti ṣe o. kẹ́ẹ̀jọ́. التصوف من البدع والخرافات. gbogbo tí o bí bàbá náà bá gbà pé bídí àbẹ́bẹ́ àti wòránfà kò ní pé ẹ máa jọ. وأن يطاردوا عن حظيرتهم الأدعياء àwọn tí wọ́n yé ti sọ Sufi jẹ́ gbọ́dọ̀ Sufi ẹ lé wọn kó láàrin yín. والمرتزقين. ẹ lé wọn kó láàrin yín láàrin ẹgbẹ́ ọ̀tọ̀ títí bẹ́ẹ̀nu àgé yóò lómi lòún rọ síbi omi sì kọ́. kí là máa rí nílẹ̀ yìí náà nísìnyí wọ́n ní mo lé wọn lùgbẹ́. ṣé ẹ mọ iye ọdún tàbí fàáyà yìí náà ní Kánò yìí. àwọn èèyàn lè fẹ́rí jì mí torí pé wọ́n fẹ́ràn èèyàn dáadáa wọ́n máa fẹ́ràn wọ́n fẹ́ tó máa fẹ́ ṣe tó bá ní kó ṣe dáadáa sọ́ọ́lì wọ́n máa fẹ́ràn wọ́n fẹ́ràn kó ṣe léwu sọ́ọ́lì làwọn èèyàn máa fẹ́ràn èèyàn dáadáa máa fẹ́ràn àbẹ́ tí ó ṣàtúnṣe wọn wàláhì wọ́n ní fẹ́ràn rẹ̀. bí èsè bẹ́ẹ̀ àwọn Yorùbá ó tún ti balẹ̀ yìí náà jẹ́ débi táwọn Haúsá ò gbèrú kílẹ̀ ń ṣe yìí Sufi táwọn Haúsá ti yí padà nísì tasọ́wọ́fù wọn wọ́n ti tasádáfà pẹ̀lú ẹ̀ àwọn onítàsálùfù wọn mílẹ̀ ti tasọ́wọ́fà pẹ̀lú ẹ̀ ìwọ́n lọ ní hand to hand àǹfààní tí bẹ́ẹ̀ wọ́n mú àǹfààní tí bẹ́ẹ̀ wọ́n mú wọ́n sọ lódìdí wọn ò jẹ́ alọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ti ṣe é sálẹ̀ o. àtàwọn tó ẹgbẹ́ Sufi wọn fi wájẹ ni. àwọn tó fi wájẹ ó ní lówe náà ni yóò atọ́rùn gbọ́n rẹ̀. yóò sì wọ́sẹ́ lọ́sàn-án tó wẹ̀sẹ̀ lọ́sì. agbádá ni bí ṣe ojú ọ̀nà yìí. sóyè كما فعل المؤرخون في الإسرائيليات. báwọn àwọn historian àwọn onítàn bí wọ́n ti yọ àwọn Israelite nínú àwọn ọ̀rọ̀ tó pé Israelite vision ní fashion tí mẹ́nu Islam tí wọ́n yọ kú bẹ́ẹ̀. والمحدثون في الموضوع. báwọn aládìsí ti ṣe kẹ́yìn náà ṣe bẹ́ẹ̀. tẹ́gbẹ́ wọ́n mọ àwọn àdísù mọ̀ọ́dún lọ́tọ̀ àwọn àdísù dọ̀yìnwó lọ́tọ̀ àwọn àdísù sọ̀yìnwó lọ́tọ̀ àwọn àdísù hasan lọ́tọ̀ onímọ̀ anyáni ẹ̀ mà onítìmọ̀sánsálì ẹ̀ mà ẹ ti gbọ́ àwọn oní àdísù onídìrájì ẹ̀ mà gbogbo ẹ̀ ó ti yẹ ká ẹ̀yẹ ju gbogbo ọ̀rọ̀ nu. وإن لم يفعلوا فإنهم يقعون عرضة لقدح القادحين. bẹ́ẹ̀ bá ṣe léyìí àwọn èèyàn wọ́n mọ̀ fún yín náà ni. وضم الذامين. ẹ sì ní kò lọ́wọ́ kọ́ mọ sáyìn lẹ́sẹ̀. بالحق والباطل. bí a ti ń mú yín pẹ̀lú òdodo wọ́n mọ̀ mú yín pẹ̀lú rọ ìdí ẹ̀ ṣe gbèsè ẹ̀ náà wọ́n jẹ́ máa sa. ومن دعا الناس إلى ذمه ذموه بالحق وبالباطل. bí a bá ṣe tó ewu báwo èèyàn bá mú tán pẹ̀lú òdodo wọn ó tún mú pẹ̀lú rọ. bí a bá mú ọ pẹ̀lú òdodo tán wọn ó tún mú ọ pẹ̀lú.
gbàgbé àwọn babalágége tàná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam.